Olumide Akinyari II, the Awujale Ejima of Okeluse Kingdom. Àkọ́bí ọkùnrin ní ìlú wa ní palace ló máa jọba, so mo ti mọ̀ ti pẹ́ pé mo máa jọba. Ètò ẹ̀kọ́ mi ó ṣì wà normal, mo ṣì study normal in a normal way, so mi ò ní pé ọba pé ó máa affect studies mi. Mo wà ní SS2 àti bá ti dé school mi kí n máa ronú nípa ilé mọ́ pé mo wà ní, so I can face education mi with my books. Mo accept ẹ̀ náà tó mo respect ẹ̀, but mo láti accept ẹ̀ bẹ́ẹ̀ torí ní early age mi kí n tó dàgbà màá ti ṣe kan tó dáa sí ìlú, màá ti ṣe àwọn needful things tó need sí ìlú. Ọlọ́run máa ràn wá lọ́wọ́ tó nǹkan tó bá ti sọ náà lọ́ máa follow, so bá ti sọ àwọn náà wá accept, so mo kì í fojú wò bí ó wà difficult fún mi. Kò tí sí ìyàwó báyìí, mo fẹ́ parí education mi tán kí tó fẹ́ ìyàwó. Àwọn ìgbésẹ̀ ni tó bá ti parí education then mo máa sọ nípa ìyàwó àwọn kílẹ̀ wọ̀nyẹn. Tó bá ti graduate láti school, tó bá ti lọ sí university, tó bá ti kàwé tán, then mo máa create àwọn nǹkan tó wà wúlò bí schools, bí àwọn ọ̀nà network.